ìbéèrè tó wá kí ni ìbéèrè náà jama ìjẹ́ ṣé ọlẹ́tọ̀ọ́ kí àwọn àfa ká máa ṣe conference lọ́wọ́ òun náà ni pé wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n máa wá ṣe lọ́wọ́ kásìkò rán wá tó ká má dìde kírun àdánwò ló délé ayé làwọn àfa fi dìdàkudà lẹ́yìn náà kò sí Ministry of Islamic Affairs tí wọ́n ń regulate ọ̀rọ̀ ẹ̀sìn ìgbẹ́ni wọ́n ti fẹ́ sọ̀sọ́ kú sọ kí wọ́n gbé ó tún wà ní Haúsá díẹ̀ àmọ́lẹ̀ Yorùbá ti wá ń bí àyè gba olè ó sì gba kínní ọgbọ̀lẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa afa Agége mùdírù Agége ó sọ fún gbogbo àgbáńláyé wípé gbogbo tó bá jẹ́ ọ̀ranyàn tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe kálíbà lọ lè ṣe ọ̀ranyàn míì ọ̀ranyàn yẹn ni ó jẹ́ àárí ọ̀ranyàn míì ṣe èyí tá à ń ṣe náà òun náà ti di ọ̀ranyàn wípé àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn táwọn ń sọ yẹn táwọn bá dìde lọ lè kírun kò sábúrú mẹ́ nítorí pé bí irun ṣe jẹ́ ọ̀ranyàn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ táwọn ń sọ náà ọ̀ranyàn ni ọ̀rọ̀ táwọn dẹ̀ ń sọ yẹn ni ó jẹ́ ká lè rírun kí ó wà lórí íńtánẹ́ẹ̀tì àfáàyẹn ẹ máa ní ládùúà àfáàyẹn ẹ máa ní ládùúà kọ́lọ́wọ́n bá Allah kí ọmọ ṣe ládàáwò fún Islam nílẹ̀ Yorùbá ó ti dàdánwò náà already kọ́lọ́wọ́n bá yí padà láàmà sí kínní láàmà tọrọ kọ́lọ́wọ́n bá Allah kọ́ mọ́sàbà ṣe ìdáyà fún ọ̀rọ̀ ti dàrú ma lọ́wọ́ gan-an irun asọ́lá kò sí ní tí ó jù lọ lẹ́yìn ìgbàgbọ́ conference lásìkò náà àbí conference lásìkò ẹ fi sásìkò tó bá wù yín irun náà sì ní àsìkò ọlọ́run inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọlọ́run ọba ní àwọ̀ ọlọ́ ẹ̀rí ọlọ́run náà Jibril torí àsìkò ọ̀run ó sì sọ Jibril kalẹ̀ látòkè sámà ebi kọ́ sọ fún ànábì pé ìrun ta ní kẹ́kí àfàsìkò sí o pásìkò ọba wà important ọlọ́run ní sọ gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ wàá ṣe kásìkò ọ̀run tó tó àbí kẹ́ ẹ ṣe lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe kí ni tẹ́ bá kírun tán ní tí wọ́n ń pè ní àgbọ́yé ẹ̀sìn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì tán bá ti wá gbọ́ àwọn ìgbọ́kúgbọ́ yìí àwọn náà bẹ̀rẹ̀ sí máa lò ládùúgbò wọn bí wọ́n ń kó ma wọn ò ní dìde bí wọ́n ń ṣèyàwó wọn ò ní dìde bí wọ́n ń ṣòkú wọn ò ní dìde torí tí adarí ẹ̀sìn ẹni bá pèrè aládarí ẹ̀sìn tó bá ti wọgbó àwọn èèyàn tí wọ́n bá wọgbó wọ́n pọ̀ rẹpẹtẹ ní ti ń ṣe èèyàn láàánú lérí àfa yẹn ni ipò tó bá dé pé ìwọ gan fúnra rẹ lọ́ba fẹ́ dá wọná fún rẹ tó bá dé pé ìwọ lọ́ba fẹ́ dá wọná fún rẹ bá dà bí àwọn èèyàn tìkẹ́tìkẹ́ tí wọ́n ń tẹ̀lé àwọn jàmì yìí àwọn tájọ parí ní Jamiatul Imam wọ́n bẹ lẹ́yìn rẹ̀ wọ́n ṣe dákẹ́ àwọn tá parí ní Ummul Qura wọ́n ṣe dákẹ́ Jamia tó wà ní Maka ní wọ́n pè ní Ummul Qura àwọn míì náà jáde àwọn náà kéwú àmọ́ bọ́ bá ti wà lọ́dọ̀ rẹ̀ gbogbo kéwú tó bá ti ké ó gbé kalẹ̀ kéwú tiẹ̀ lọ́mọ sí kíní lọ́mọ tẹ̀lé bí àdáwò wà nù nǹkan méjì ní sàwọn èèyàn tọrọ fi rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé ibi àti jẹun tá a bá wá sọ pé n ti ń sọ yóò rí bẹ́ẹ̀ sóyè òní tán ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ má jẹ́ àsọ pé n tó sọ ọ̀dà sọ́bọ̀ máa fa wà ní tọ́ba àjọ mà nábì bò lọ́ba wá ṣe sọ́bọ̀ máa fa wà ní sọ́bọ̀ máa fa wà ní wọ́n wá ń da ẹ̀sìn rú gbogbo táwọn bàbá ti tò kalẹ̀ lẹ́nu wọn bá tó yé wọn wọ́n sì ń da gbogbo ẹ̀rú oníbùn tèmi yẹ sàfa gbogbo ìtọ́ pọ̀ nínú tíra bàbá rẹ̀ nínú tíra bàbá sheikh islam Majmu' Fatawa sheikh islam Ibn Taymiyyah ní bàbá rẹ̀ ti ń dà kọ́ lọ́lẹ̀ ka tíra bàbá rẹ̀ ó rí ọ̀rọ̀ Ibn Taymiyyah bẹ̀rẹ̀ pẹ́tẹ́ sheikh Muhammad bin Abdul Wahhab ó ní ẹ sàfa ó ní Yahudi ni tíra tá a máa ń kọ́ yín nípa wọ́n ní Yahudi ló ṣe tíra tawhid tanka usulu salata kitabu tawhid kò sí lè kí o tí ó kà tí wọn ò ní sórí rí ń bẹ̀ àwọn èèkà wọn ò sì fẹ́ kà
wọ́n láwọn àtàwọn àfa àmọ́kà ìṣẹ́gbẹ́ ìdí wọ́n sọ nìyẹn wọ́n ní àwọn àtàwọn àfa àmọ́kà àwọn ìṣẹ́gbẹ́ èyí jáde secondary school ó ní àwọn ìmáàmù àgbààgbà àwọn àfa àmọ́kà ti Madina ó ní gbogbo wọn pátápátá ní tí wọ́n bá sọ wọ́n sọ sápò ara wọn ni òun ọkọ̀ wọn gbéwò. sẹ́rí àìlájú àìjáde àyùmọ̀ tí ń lọ aburú ńlá ni ó aburú ńlá ni ó kọ́lọ̀ mọ́sá bá fi mọ̀nà ayọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa àtúrásùl ìsìlámì gbogbo àwọn tírẹ̀ ẹ̀sìn tí èèyàn kà téèyàn fi dolórí rere gbogbo ẹ̀ ní wọ́n ń gbégi ilé lọ́kọ̀ọ̀kan sọ̀rọ̀ Bukhari kọ̀lá láàfíà tọ́ba wá fẹ́ lo nǹkan kan nínú àdísì yóò wà lọ́nu sọ̀rọ̀ Bukhari yóò lọ lè mú wa tọ́ba fẹ́ fi takò alùsùnà yóò mọ̀ pé sọ̀rọ̀ Bukhari gbádùn gbà gbogbo yẹn tẹ́ wà pẹ̀lú ẹ̀gán ọ̀yẹ́ kiri yóò pé àdísì tó ń kó tì gan Bukhari lọ́gbà wa ọ̀dẹ̀ ní Bukhari sáfà oníkò gbọ́ lárúbá dáadáa ṣe èdè ègún ló fi kọ́ gbótìrà rẹ̀ musiba gbogbo ẹ̀yin ìmáàmù ayimmata biladi Yorùbá gbogbo ẹ̀yin àfa àti ojú tó tíra ẹ mójútó àfa yóò ayimmata biladi Yorùbá bàbá rẹ̀ kọ́ lọ́rùn sí wa o anabi lọ́lọ́run sí kíni lọ́lọ́run sí wa tẹ́ ẹ bá mójútó nítorí ọba jẹ́ nú ẹ̀sìn yọ kọjá bẹ́ẹ̀ yóò ní wànúkìrù ìnṣínà alànàṣẹ kawlahu ó ní gbogbo ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ àwa lọ sọ pé kò rí bẹ́ẹ̀ wàlá yunkiru nà kawla ìnà nàkúl níta wà bá sọ kò sẹ́nìkan tó sọ pé kò rí bẹ́ẹ̀. ìmáàmù Málìkì fún rẹ̀ lọ sọ pé kullun yukhadhu minhu ayurad ó ní kò sí ẹnìkan tí kò lè sọ̀rọ̀ tí wọn ò sì lè dá ọ̀rọ̀ padà sí lẹ́nu kò sẹ́nìkan sẹ́ tó jẹ́ pé yọ sọ̀rọ̀ tí wọn ò lè dá ọ̀rọ̀ padà sí lẹ́nu kò sí illa min sahibi hadhal qabr ó ní anabi tọ́wà ní sàárẹ̀ ọkàn yẹn ó nìkan ló lè sọ̀rọ̀ tẹ́nìkan kan ò lè kọ́rọ̀ sí lẹ́nu ó rí mistake kankan nínú gbogbo tí àti bàbá rẹ̀ sẹ̀ àti anta jahil adégbà aláìmọ̀kan yẹn bàbá tó ní kò sí nẹ́fìlà lẹ́yìn ìrun jímọ̀ ṣé bí ẹnu wọn bá tó yẹ wọn bá wọn kọ́lẹ̀ rahimahullahu ta'ala rahmatan wasi'a kọ́lọ̀ bá gbàgbọ́ wọn ṣé kò wá sí nẹ́fìlà lẹ́yìn jímọ̀ ló tọ́jọ́ mọ́ àyìnmáyà àwọn akhtar a máa ṣàdúrà fún wọn lérí èyí tí wọ́n ṣe tọ́da tọ́ba ti súnà mu a máa tọrọ àforíjì fún wọn lérí èyí tí ó kù díẹ̀ káàtó tí ó bá súnà mu torí pé wọ́n ṣe wàhálà nípasẹ̀ ẹ̀sìn púpọ̀ mo mọ tá à ń ṣe ní ọgbà wọn kò sí tí ò yé mi. a máa bá a ṣe wà lánàá nígbà padà lọ lè kéwú lọ́dọ̀ àwọn tí wọ́n mọ tí ń jẹ́sìn a padà rí i pé àdánwò ń bẹ́ẹ̀ jẹ́ máa èèyàn ní jáde ń bẹ́ẹ̀ oye àfi kó lè kéwù súnà tí ó bá ké kò lè gbádùn ara wọn náà ló ní bí anabi sàlám nínú àwọn product náà ni nígbà tí òkè mi ó lé anabi ń lo gbére ọdẹ ó ní anabi máa ń lo gbére ọdẹ dérẹ́yìn ni o tá anabi máa ń lò aṣọ orin tá anabi máa ń wọ̀ sísàlẹ̀ nítorí tí wọ́n bá ta ọfà yàyà ló kọ́ ẹ̀ ó ní anabi máa ń lo gbére ọdẹ táwa máa ń lẹ Yorùbá òun náà ní aṣọ ògùn tí wọ́n máa ń to owó ẹyọ sí irú èyí tí Ìgbòho máa ń gbé sọ́run ẹ̀kẹ́yìn ọmọ wá fi yẹn ọmọ fi ròyìn òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn product bẹ̀ náà tí wọ́n ń pa àwọn jáde ńbẹ̀ tí wọ́n ń là ń jà fà lónìí tó bá ń wá owó gidi ó ṣe kí ni ọkẹyìn sọlọ́n tó bá wá rówó tán wà kọjú padà ṣé àwọn àbìjà lẹ́yìn tọ́ ń bẹ̀ ni sáwọn àbìjà ni wọ́n ń jáde ni wọ́n mọ̀ yàtọ̀ láàrin pàrọ̀ àtògùn jẹ̀díjẹ̀dí ipe eléyìí ṣèfà lélẹ̀ ìlàjì ni eléyìí ó ṣíríkù lélẹ̀ wọn ò dá ṣíríkù mà. àwọn àfa àgbààgbà nínú ẹ̀sìn Sheikh Muhammad bin Abu Wahab mujadidu adad-din àwọn ọmọ pé kò kàtàrà àwọn tọ́ba kà kò jẹ́ sọ bẹ́ẹ̀ àwọn àkọọ́lẹ̀ àwọn orientalist tí wọ́n kọ sínú íńtánẹ́ẹ̀tì nílọ̀lẹ́ka Google láfẹ́ téèyàn bá sì fẹ́ lọ́nu gọ́gù èèyàn ò béè lọ́wọ́ àwọn onímọ̀ nípa ẹ dákun yín bó lálẹ́ yà sí nínú gọ́gù tá a fi ní ṣe kí ni tá a fi ní sọnù kò sí láàfà èmi ò láàfà kan tó yẹn lẹ́nìkan tó gbé àfà rẹ̀ ní tí máa ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò sí. gọ́gù oyè ọwọ́ wọnú gọ́gù ọwọ́ aríbi tí wọ́n ti ń bú Abu Hurairah ó lè kà wọ́n náà bá wọn bú Abu Hurairah sàhábà nàbì ibi wọ́n ti ń bú Muawiya ọkà àwọn lárúbáwá kan lọ́kọ́ síbẹ̀ o àwọn lárúbáwá kan tí wọ́n gbádùn ní o
wọn náà bá wọn bú Muawiya ẹni tí ń bú sàhábà nàbì sí tàwọn ṣé wà náà wà dùn wá bàbá dáhùn bó ṣe kéwú tóun bó ṣe mọ kéwú tóun oyè kọlọ́n bá gbàgbọ́ wọn nínú tó dán fi dàfà tíra bàbá Ibn Taymiyyah wà ń bẹ̀ ẹ̀hún kóun náà kó lè kó tíra bàbá wa káwá tu tábà ní bá ń bẹ̀ wàláhi uqsimu billahi ta'ala ọlọ́run bá aláàánú mo fi ń búra kó lè kó tíra bàbá dáhùn wà tábà ní bá àwọn àkọọ́lẹ̀ tí bàbá dáhùn gbà látọ̀dọ̀ bàbá Ibn Taymiyyah tó ti sọ fún wa pé ẹ tẹ̀lé adépè gan ọ̀ tẹ̀lé ìlànà bàbá ẹ̀ mọ́ ìwọ gan fún rẹ òun wo oyè al-majid al-ilm al-thaqafa wọ́n gan fún rẹ lọ yọ àkésí lẹ́yìn tó ń ṣe kínní tó ń wo fún rẹ gbogbo ọ̀rọ̀ táwọn ń sọ yẹn tá à ń sọ yẹn tí gbogbo ayé ń sàǹfààní táwọn yẹn ń sọ rere yẹn Sheikh Muhammad Abdul Wahhab lọ kọ́ àwa bí wọn bá ka kitabu tawhidi ọmọ pé imam bẹ́ẹ̀ qala Allah qala Rasulullah wà mẹ́ Majmu' fatawa Sheikh al-Islam tíra tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n ṣe tíra àwọn olóńkà kò sáàfà kan lágbàláyé tí ò ní ka tíra Sheikh al-Islam àwọn tó ti dá kan mọ àwọn kan jòkólé àwọn kan hó ni àwọn ọ̀làǹfààní pín tí bàbá ṣe sọ yìí ẹdí ká lọ lè wádìí ẹ̀ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kọ́lá tí bàbá bá ní ànábì gan ọlọ́run rán wọn wáyé àwọn yẹn gbà pé nítorí sọ náà lòdodo ọlọ́run rán ànábì kankan wáyé bàbá dàmọ̀ sọ nínú tírà pẹlẹbẹ tá a lò durusu tawhid wal akida ipe yìí sá ń bọ̀ ànábì yìí sá ń bọ̀ wà nígbẹ̀yìn ayé ọwà ń bẹ̀ min alamati sa'a al-kubra tíra wọn lò nínú ọgbà òun sì takú pé anabi isa ò ní wá mọ́ nítorí pé àwọn alùsùnà láti anabi isa ń bọ̀ alùsùnà ní problem ó sì fẹ́ jọ̀gá ni àti pé àfẹ́ jọ̀gá à ń lélẹ̀ kéwù wọ́n bá ti kéwù tó ọmọ tí wọ́n náà ṣe súnà àmọ̀ tẹ̀lé ọ àfẹ́ ọjẹ́ mufti biladi yorùbá àmọ́ ìtọ́mọ̀ fi dájọ́ alikitabu wa sunna pẹ̀lú fáàmù sálàfù kínní al-umma iná àwọn sálàfù wọn náà ní ayyimatul arba àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin inú àwọn sáráfù náà ni Ibn Taymiyyah Sheikh Muhammad bin Abdul Wahhab wọ́n bú àwọn ènìyàn Ọlọ́run wọ́n bú àwọn bàbá tí ó ti wọ́n bú àwọn bàbá tí gbogbo wa náà là ń sọ pé gbogbo ẹni tí bá ń ṣe wáàsí ló kọ súnà tí bá ń bú àwọn bàbá ńlẹ̀ Yorùbá oyé kọ̀mọ́ tí ń ṣe dáwà kì í ṣe ń dànkan rú ni ànábì ò gbé dáwà wá báwọn ká ànábì ọmọ bú àwọn àgbààgbà kèfèrí Mákà ànábì ní kúlù la ilaha illallah tuflihu anabi ni ẹ máa sọ pé la ilaha illallah ẹ jèrè ẹ rúri ń bẹ anabi ọmọ lọlẹ bá wọn lọkọ kan yóò máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn nígbà pé dáwà nìyẹn gbogbo àwọn tí wọn fà pàpẹ mọ́ra súnà tí wọn ń bú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ọyẹ wọn àwọn èèyàn wọn ọgbọ́n tí ń jẹ́ súnà tí ń jẹ́ súnà ní kékeré yẹn ó pèpè bá anabi ṣe pèpè luhumul ulama masmuma kò sínú adam kéèyàn ọmọ sí tatawul ala ulama ala ajilla àwọn afáàgbàgbà láyé wọ́n tó ní ohun tí wọ́n sọ rí bẹ́ẹ̀ yẹn sìn ó ní ọpọlọ làwọn máa fi ń sẹ̀sìn ọ̀rọ̀ wọn sọ wọn là nẹ́bi sọ àgbẹ̀ sínú ọpọlọ wa tó bá bá mu àgbà tí ọba bá mu àfilẹ̀ ó ní òṣùpá tí wọ́n ní ọpin yẹn òṣùpá òpin yẹn o ọlọ́wọ́n bá aláàánú iqtarabati sa'a wa inshaqa al-qamar ọlọ́wọ́n bá ní àsìkò ìparí ayé nínú àwọn alamatu as-sa'a as-sughra òun náà ni pé inshiqaqu al-qamar ọlọ́wọ́n bá ní iqtarabati sa'a àsìkò ń tó bọ̀ wa inshaqa al-qamar òṣùpá ti pín sí méjì o wa in yaraw ayatan yu'ridu wa yaqulu sihrun mustamir nígbà táwọn kèfèrí rí báyìí ife ànábì pẹ̀lú agbára ọlọ́wọ́n bá rẹ òṣùpá pín sí méjì ìdán lolo yìí ìṣújú lolo fún wa nínú àwọn tafasiri baba Adam ìdí baba tu sí náà nìyẹn Qurtubi ìdó tu sí nìyẹn Shawkani ìdó tu sí nìyẹn Ibn Jarir Tabari ìdó tu sí nìyẹn Ibn Kathir ìdó tu sí nìyẹn kátàkùn àwọn Sa'adi àtàwọn tafasiri mẹ́ta tọ́jú àwọn afa tẹ́yìn bá fẹ́ dà fa èyí ẹ fi ọpọlọ máa fi kéwú èyàn ka àkọọ́lẹ̀ torí ẹ̀ ń tíra sí pọ̀ tọ́wọ́ níbi kálukú ọmọ lọ́kọ́ọ́lẹ̀ ni kò ní ìdíkàrà tíra mọ́ ọkàn jí láàárọ̀ báyọ̀ máa nítò kúlẹ̀ a'udhu birabbil falaki ó tu síbi tó wá wù ọ́ ó ní innamal a'malu binniyati ó tu síbi tó wá wù ọ́ ìtumọ̀ tíra ni pé kí ìmọ̀ kọ́mọ́bà já láàrin àwọn àtàwọn sàhábà tíra ni wọ́n máa ń rà wọ́n sì máa ń kà ibi àdáhùn ti dé ó náà ni pé àṣẹ nílẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ náà ni pé à ń sọ fún pé yín tó sọ correct
nígbà tí ọba wa kọ̀rẹ́tì ṣé gbogbo ohun tó sọ ni ọ̀kọ̀rẹ́tì ni èyí tó bá kọ̀rẹ́tì àdàkẹ́ àmọ́ wo èyí tí ọba kọ̀rẹ́tì á dìde mọ́ lọ́rùn. òun ò sì tààrà ọjọ́ òun rí láyé ipe mọ́ sọ̀rọ̀ kan lọ́dún báyìí ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó mo rí i pé mistake nígbà tí mo padà wo tíra kò ṣẹlẹ̀ rí. èyí ló jẹ́ àmà pé kì í ṣàfẹ́sìn àwọn àfẹ́sìn àwọn máa ń padà sọ fáwọn èèyàn pé mo ṣe mistake nígbà báyìí. ṣé gbogbo táwọn afáṣọ náà sọ látijọ́ ìpè kọ̀kọ̀rẹ́ tiẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ni ọwọ́ àlọ́lẹ̀ wò tí ọba bẹ́ẹ̀. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sàbà sàmánà rẹ̀ àti gbogbo àwọn dàmà tí wọ́n ń tẹ̀lé. mo tún rẹ́ nìkan nínú YouTube lánàá mo ní Jami àwọn ti parí bí ọdún mẹ́wàá káwọ́ tó wọlé wọ́n kéwú gan fa wọ́n sì débẹ̀ ìmọ̀ sì pòórá mọ́ wọn la ẹ wá lè ní nẹ́ẹ̀tì ẹ̀ lè ka ọ̀rọ̀ táwọn ọ̀tá súnà kọ ẹ dákun kíni òsì lórí nẹ́ẹ̀tì jama àwọn tó sì pé àwọn tí wọ́n fẹ́ràn Nàìjíríà sí òsì enemy of Nigeria tẹ́ bá tẹ̀ sí onígbé jáde enemy of Sahaba tẹ́ bá tẹ̀ sí onígbé jáde àwọn ńlọbẹ wọn lè kọ wọn lè kọpì wọn pé tíra wọn wà ń bí wọn wà lábẹ́ nígbà mi ń fẹ́ ṣe tẹfsiri sí ìgbé tíra jáde tẹfsiri Al-Bagawi àbí tó tẹfsiri Bagawi ni nígbà mo fẹ́ ṣe tẹfsiri sí mo wò kí ni àfa Bagawi sọ àwọn ti lọ́sìn ń lọ bí 100 ọdún bí 6 lẹ́yìn ìgbà táwọn nábì ti lọ ẹ wá wo iye ọdún táwọn léyìí ti lọ kí n máa ní táwọn àfa yìí sọ kọ̀rẹ́tì ìwọ ṣe kàn kankan ó ṣe tẹfsiri ti tẹ ó ṣe ṣẹ́rù hadith ìmúnisìn ń bẹ́lẹ̀ Yorùbá gan o wọn ní àfa rẹ oye àfa rẹ ni ewúrẹ́ àfa rẹ àgùntàn àfa rẹ ni kọ́dà bàtà àfa yẹn ńlẹ̀ Yorùbá àfa yẹn náà ni níbi òlà àbáyàndà ìyẹn ti lọ ojú ti là kálukú ti kéwú kálukú ti wákàṣe àwọn yẹn ti rìn nínú mà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tí wọ́n ti ń hó gbogbo wọn kí ọ̀rọ̀ yé o ẹlòmíì wo gbẹdọ̀ ẹ̀dájà máa hó torí déèyàn bá hó ń sìn wàhálà ńlá ni. àwa bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àyè náà kọ́lọ́mọdé ọba jẹ́ kọ́lọ́mọba tún ṣe tí ọba nígbà tún ṣe kọ́lọ́mọba lé kó mẹ́ tí markaz bá fi lè jẹ́ mamba sunna al-islam sahih islam tó lálàáfíà wàláhì ìrànlọ́wọ́ ńlá ló dé fún sunna nílẹ̀ Yorùbá òtí ẹni wọn bá wa tá ń pariwo àtó nǹkan náà o bá a ṣe ń kọ́ làwọn ń wo tẹ̀lé wa bá a ṣe ń kọ́ lọ làwọn ń wo tẹ̀lé wa àmọ́ àwọn tọ́lọ́wọ́n bá aláàfẹ́ mú dúró wọ́n ti wọ́n rí wọ́n ti labroad ojú àwọn yẹn ti là ní gbogbo Lagos state ojú àwọn yẹn ti là ifun lọrin ká sì máa retí gbogbo àwọn èsì ọ̀rọ̀ gbogbo àwọn ìsọkúsọ tí wọ́n ti sọ sínú ẹ̀sìn wa a máa gbé kọ̀ọ̀kan wá a sì máa ṣàlàyé ibi tó wà nínú tírà àwọn àfáà tó ju gbogbo wa lọ sẹ́mọ̀ pé nísìnyí bí ọ̀rọ̀ yẹn lágbára dé òun náà ni pé sẹ́mọ̀ pé nísìnyí tẹ́ bá ní àfáà mùdírù dákun kí ni ìhà tẹ́sìn kọ́ sí nǹkan báyìí tó bá ní nǹkan báyìí ni tá a bá pe àwọn eléri gbogbo àfáà mọ́kà tó wọn bá níbẹ̀ kọ́ àfọ̀ nígbà ó ti bá débẹ̀ yóò ní kí ni wọ́n mọ̀ gan kọlọmọ halaka rẹ̀ kọmọ halaka wa náà kọlọmọ bá Allahumma ati nafsahu taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. astaghfirullah اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير